ajé mà lónìí lágbára ọlọ́run ajé òkúkú sọ yóò fi lé wa ṣe bùgbé ọjọ́ kẹtàlá ń lò ní o nínú oṣù kọkànlá ọdún 2023 tí ṣọjọ́ Monday ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV fún mi Adénúgà ní oníròyìn síwájú kẹ́ tó gbà àwọn ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń bọ̀. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. ẹ káàbọ̀ padà ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. pẹ̀lú bí gbogbo nǹkan bó ṣe gbé owó lórí ní orílẹ̀-èdè wa Nàìjíríà látàrí ẹ̀kún owó orí epo bẹtiróòlù èyí tí ìjọba àpapọ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kéde àti tí wọ́n ti gbé ìgbésẹ̀ rẹ̀ ní yíyọ báyìí látinú oṣù karùn-ún ọdún tí a wà yìí èyí tó fà á kí owó epo bẹtiróòlù tí wọ́n ta jálá epo kan kó gbé owó lórí o. ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé iṣẹ́ tó ń pèsè ohun jíjẹ àti mímu jákèjádò ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń kégbe ìrora eléyìí ibi tí bàtà ti ń ta wọ́n lẹ́sẹ̀ o lórí bí gbogbo nǹkan ti wọ́n tó sì ṣe ọ̀pọ̀lọpọ̀ àkóbá fún ètò ọrọ̀ ajé wọn èyí tó fà á kí gbogbo àwọn ẹgbẹ́ èyí tó wà lábẹ́ ọ̀búrẹ́là àwọn tí wọ́n ṣe búrẹ́dì jíjẹ o èyí tí wọ́n ké igbe ìrora o pẹ̀lú bíi fúláwà àti àwọn èròjà tí wọ́n fi ṣe búrẹ́dì bí gbogbo rẹ̀ bó ṣe gbé owó lórí báyìí àwọn ẹgbẹ́ àwọn tí wọ́n ṣe búrẹ́dì èyí tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ tó ṣe búrẹ́dì ní orílẹ̀-èdè yìí ló ti kógbá wọlé látàrí bí wọn ò ṣe lè mú mọ́ra o láti máa ra àwọn èròjà èyí tó gbé owó lórí láti fi pèsè búrẹ́dì fún jíjẹ àwọn ọmọ orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ bá sì gbàgbé ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó dàbí òwe àwọn àgbà tó ní bá ò rádàn àáfòbẹ̀ ṣẹbọ ni o àtàdá àtòbẹ̀ méjèèjì gan ni ò sí mọ́ lọ́jà báyìí lórí bí búrẹ́dì bó ṣe jẹ́ ọ̀nà kan gbòógì èyí tó jẹ́ wípé nǹkan ni olùgbàlà èyí tó ń gba àwọn ọmọ Nàìjíríà là lásìkò tí ebi tó bá bẹ̀rẹ̀ sí ní nà wọ́n ní ọ̀pá àti ní pàṣán ní orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀kan èèyàn eléyìí tó jẹ́ ṣòwòṣòwò tó tún mọyún ìbínú ìkarahun tá a bá sọ̀rọ̀ ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni ọ̀hún èyí tí aṣojú kọ̀rọ̀ iléeṣẹ́ wa tó fi ọ̀rọ̀ wá lẹ́nu wò eyín ọ̀gbẹ́ni Àbáyọ̀mí èyí tó ṣe lálàyé lórí bí gbogbo nǹkan ti wọ́n lórílẹ̀-èdè Nàìjíríà Àbáyọ̀mí sọ di mímọ̀ oníbàbá nípa ló tọrọ wa o ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ búrẹ́dì ní orílẹ̀-èdè yìí ń ló ti kó gbá wọlé o látàrí bó ṣe jẹ́ wípé wọn ò lè ní agbára àti wípé kò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun èlò tí wọ́n máa lò láti fi pèsè búrẹ́dì wọn ò sì ní fẹ́ jẹ gbèsè ìdí rèé tí wọ́n ṣe kó gbá wọlé. ṣé kí Ọlọ́run ọba dákúndábọ̀ kó gbà wá ní orílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú akitiyan ìjọba àpapọ̀ tó ń ti ìjọba ìpínlẹ̀ tó fi máwọn ẹ̀ṣọ́ aláàbò lójúnà láti lè rí dájú wípé orílẹ̀-èdè Nàìjíríà ó wà nínú àlàáfíà kí wọ́n sùn láti lè họrùn o ṣùgbọ́n o bá a ti gbìyànjú láti jẹ ìkuru kó tán nínú abọ́ òtún ti àwo làwọn oníṣẹ́ ibi kan ni wọ́n tún gbọ́wọ́ rẹ̀ padà sínú abọ́ ọ̀hún wọ́n ní àwọn agbébọn nìkan ni wọ́n ṣe ìkọlù sí ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara ní ìdájí àná níbi tó jẹ́ wípé àwọn oníṣẹ́ ibi ọ̀hún wọ́n ti pa ìyàwó pásítọ̀ kan tí wọ́n sì ṣe ènìyàn kan léṣe o gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ àwọn agbébọn ìbò oníṣẹ́ ibi náà ni wọ́n rán ìyàwó pásítọ̀ kan eléyìí tó jẹ́ ti ìjọ ECWA ni wọ́n rán lọ sí ọ̀run àrèmábọ̀ látàrí ìbọn tí wọ́n yìn fún arábìnrin náà èyí lópin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí tí wọ́n sì ní ènìyàn kan ni wọ́n tún yìnbọn fún tí ìbọn bà ṣùgbọ́n tó ń bẹ ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run báyìí nílé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú lọ́wọ́ o ọ̀kan nínú àwọn èèyàn tó jẹ́ àgbà ní àdúgbò ọ̀hún tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara eyín ọ̀gbẹ́ni Razaki Zubairu ṣe é lálàyé wípé ìdájí òwúrọ̀ kùtùkùtù Sunday tí ṣe ọjọ́ 12 nínú oṣù kọkànlá ọdún yìí làwọn agbébọn ọ̀hún
ni wọ́n dédé ya wọ àdúgbò ọ̀hún ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn tó ti ìbọn lọ́wọ́ tó ní kẹ̀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 
nínú àwọn pátá ilé ìjọsìn ECWA ní àdúgbò ọ̀hún tí wọ́n sì ná ìjà ọ̀hún lọ sí ọ̀run àrèmábọ̀. Wọ́n ní ṣùgbọ́n ẹni tó jẹ́ alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá gbogbo akitiyan láti lè bá a sọ̀rọ̀ eyín CP Victor Ọláìyá, wọ́n ní gbogbo akitiyan láti lè bá a sọ̀rọ̀ ló já sí pàbó lásìkò tí ìròyìn ọ̀hún tó ń kóra jọ. Wọ́n ní ẹni tó farapa ọ̀hún bẹ nílé ìwòsàn níbi tó ti gba ìtọ́jú lọ́wọ́. Gbajúgbajà ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó jẹ́ agbábọ́ọ̀lù tó ń gbá bọ́ọ̀lù jẹun fún orílẹ̀-èdè yìí àti ikọ̀ fún àmì orílẹ̀-èdè Gíláńdè tó ti fìgbà kan jẹ́ ọ̀kan nínú àwọn agbábọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ní orílẹ̀-èdè Gíláńdè lọ́hùn-ún, Alex Iwobi, òun mà ló ti sọ̀rọ̀ ìwúrí kan jáde sí ọ̀kan nínú àwọn tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ ọ̀dọ́langba èyí tó jẹ́ gbajúgbajà kọrin takasùfé tí gbogbo èèyàn mọ̀ sí Wizkid. Ó ní òun ò gbọ́dọ̀ fojú olóore gúngi. Ó ní à ń bára wá rìn, Ọlọ́run nìkan ló mọ orí ọlọ́lá orí ọlọ́rọ̀. Olóhun rántí ìgbà tí òun náà tó ń bẹ ní ọ̀dọ́langba léńjeléńje tí àtijẹ àtimu tó yí tíkọ́tíkọ́ fún òun Alex Iwobi ní ìgbà náà àti lọ́dún náà lọ́hùn-ún ni Wizkid ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe ọwọ́ ìrọ̀wọ́ àánú sí òun tó ti ń ṣùgbà òun tó ń ṣe àtìlẹ́yìn fóun nípa pípèsè jíjẹ àti mímu fóun tó ń fún òun lówó fóun láṣọ láláìmọ̀ wípé Ọlọ́run nìkan ló mọ ìrìnàjò ẹ̀dá lọ́jọ́ ọ̀la. Ó ní láti ìgbà náà lòun fi gbogbo ìrìnàjò èyí tó ń bẹ láàrin òun Alex Iwobi àti Wizkid tó jẹ́ kọrin takasùfé ọmọ balógun lòun ti fi sọ́wọ́ òsì wípé a kì í fi ojú olórí gúngi. Alex Iwobi wá sọ̀rọ̀ ọ̀hún lásìkò eléyìí tó ń farahàn lórí ìkànnì ayélujára àti amóhùnmáwòrán kan èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ eré ìdárayá àti ìgbé ayé ìrọ̀rùn wọn lẹ́yìn tí wọn bá sí ní orí pápá. Níbẹ̀ ló ti sọ di mímọ̀ Olóhun rántí náà lọ́dún náà lọ́hùn-ún gẹ́gẹ́ bí orin kan èyí tí Wizkid kọ lójú ẹlẹ́gbàá dẹnu máa sórí. Ó ní orin yìí bóun bá ń gbọ́ ó dàbí ẹni wípé òun gan ni Wizkid kọrin òun fún nítorí wípé Wizkid ti ṣe dáadáa sí òun, ó ti fi ọwọ́ ìfẹ́ hàn, ó sì fi ìwà ọmọlúwàbí wípé lótìtọ́ àti lódodo ọmọ Yorùbá pọ́nbélé èyí tó ní ìbọ̀wọ̀ tó sì ní ìbẹ̀rù Ọlọ́run lòun. Ó wá ní ìgbà tí Wizkid tó wá sí orílẹ̀-èdè Gíláńdì lọ́hùn-ún tó ṣe eré kan nínú pápá ìṣeré Tottenham, Olóhun gbéra lọ síbẹ̀ láti lọ darapọ̀ mọ́ ogunlọ́gọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ láti wo eré ọ̀hún bó ṣe kọrin sí lórí àpèrè ìtàgé tóun sì fi ìfẹ́ hàn sí Wizkid dáadáa láti mọ̀ wípé ìkà àti oore ìkankan ò kì í gbé nínú rẹ̀, ṣùgbọ́n ó sunwọ̀n kéèyàn ṣeré ju ìkà lọ. Alex Iwobi ló fi ẹ̀mí ìmoore ọ̀hún hàn sí Wizkid tó ń ti ọ̀rọ̀ ìwúrí lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ìkànnì amóhùnmáwòrán kan ní orílẹ̀-èdè Gíláńdì lọ́hùn-ún. Nínú ìròyìn eré ìdárayá, ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ní orílẹ̀-èdè Gíláńdì lọ́hùn-ún Jürgen Klopp, bàbá àwọn ló padà gbégbá ọpẹ́ ní ìrọ̀lẹ́ àná látàrí àṣeyọrí èyí tí àwọn agbábọ́ọ̀lù rẹ̀ Liverpool tí wọ́n ṣe pẹ̀lú bí wọ́n ṣe fakọyọ eléyìí tí wọ́n fi àyè akẹgbẹ́ wọn Brentford tí wọ́n fi nalẹ̀ dáadáa pẹ̀lú bí wọ́n ṣe dáadáa sí akọ́nimọ̀ọ́gbá Jürgen Klopp kò ṣàìgbégbá ọpẹ́ níbi tí bàbá àwọn tí ń jó tó ti ń yọ̀ ó wá sọ ọ̀rọ̀ kan ní pẹ̀lú bí Liverpool ṣe jáwé olúborí yìí yóò tún fún òun ní àyè lókè sí nínú tábìlì ti líìgì àgbábùta orílẹ̀-èdè Gíláńdì àti wípé ọ̀pọ̀lọpọ̀ ìrètí àwọn Liverpool tó jẹ́ olólùfẹ́ wọn nínú òun ìrètí wọn kò ní gbé Jürgen Klopp tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá Liverpool ló sọ̀rọ̀ bẹ́ẹ̀. Bákan náà ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City àwọn náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lọ́jà kóló èyí tí wọ́n ń kówó ojúmọ́ àwọn sí látàrí ọmọ agbábọ́ọ̀lù kan èyí tí wọ́n fẹ́ gbé láti kọ agbábọ́ọ̀lù Chelsea tó tún jẹ́ ọmọ agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè Gíláńdì lọ́hùn-ún ọmọ ọdún 23 ọ̀hún Ricky James òun ni ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City làwọn náà fẹ́ gbé báyìí láti ní ikọ̀ Chelsea tí ó bá fi di nínú ọjà pàṣípààrọ̀ nínú oṣù kínní ọdún 2024 láti bẹ̀ lọ sínú líìgì àgbábùta eléyìí tó jẹ́ ti orílẹ̀-èdè Barcelona lọ́hùn-ún
ikọ̀ Barcelona àwọn náà ti ṣe tábàyé láti lọ gba owó wọn lọ́wọ́ bàbá alájọ ojúmọ́ ò láti gbé ọmọ agbábọ́ọ̀lù èyí tó ń gbá bọ́ọ̀lù jẹun fún ikọ̀ Leicester City tó tún jọmọ agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè wa Nàìjíríà ọmọ ọdún mẹ́rìndínlọ́gbọ̀n ọ̀hún eyín Wilfred Ndidi níkọ̀ Barcelona ni wọ́n ti ń ṣe wo-bí-wo-bẹ̀ fún báyìí láti gbọ́ ọmọ agbábọ́ọ̀lù ń kó máa bọ̀ láti wá darapọ̀ mọ́ wọn nínú ọjà pàṣípààrọ̀. Lákòótán nínú ìròyìn eré ìdárayá eléyìí ni àwọn èsì àbájáde ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tó wáyé o lọ́jọ́ Sunday tí í ṣe ọjọ́ 12 nínú oṣù kọkànlá ọdún tí a wà yìí níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù Aston Villa tí wọ́n ti ṣe dáadáa o 3-1 ni wọ́n na akẹgbẹ́ wọn fún àmùbáyé. Bákan náà Brighton pẹ̀lú Sheffield United àwọn náà jọ figagbága o ọ̀mì ẹyọ kankan ni wọ́n jọ gbá wọnú àwọn ara wọn. Ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool àwọn náà fakọyọ 3-0 ni wọ́n na Brentford ní ìgbà tí Chelsea àti Manchester City tí wọ́n jọ wákò lánàá bí kíkú bí yíyè ni 4-4 ni wọ́n jọ gbá wọnú àwọn ara wọn o ní ìgbà tó jẹ́ pé orí kó Chelsea yọ nínú ìṣẹ́jú péréte tó kù kí wọ́n lu aago àlùyọlé fún wọn o 4-4 ni wọ́n jọ gbá wọnú àwọn ara wọn. Nínú La Liga lórílẹ̀‐èdè Spain Barcelona àwọn ní 2 ní ìgbà tí Deportivo Alaves táwọn ní 1. Sevilla àti Real Betis àwọn náà jọ figagbága o ọ̀mì ẹyọ kankan ni wọ́n jọ gbá wọnú àwọn ara wọn. Atletico Madrid àwọn náà fakọyọ 3 ni wọ́n na Villarreal ní eléyìí tí wọ́n náà lánàá bolẹ̀ lánàá kí n gbàbẹ̀ lọ sínú ìdíje líga gbàbùtà torílẹ̀-èdè Italy lọ́hùn-ún ní Serie A o ikọ̀ Napoli ṣubú yakata o nínú ilé wọn tí wọ́n kọ ẹsẹ̀ 4 sókè àfi bí òkété alágídí 1-0 ní Empoli ló na Napoli. Fiorentina àwọn náà ṣe dáadáa 2-1 ni wọ́n fi na Bologna. Udinese àti Atalanta ẹnikẹ́ni ò fàgbà wọn ra wọn o 1 ni wọ́n jọ gbá wọnú àwọn ara wọn. Nínú ìdíje Bundesliga líga gbàbùtà torílẹ̀-èdè Germany lọ́hùn-ún níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù Bayer Leverkusen tí àwọn ti fakọyọ wọ́n bí nítàn egbú olóòlù wọn ó máa na gbogbo àwọn atọ́kùn rẹ̀ 4-0 ni wọ́n na Union Berlin nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ mú bó ṣe wáyé lópin ọ̀sẹ̀ nìyẹn. Títí dojúmọ̀ ọ̀la jẹ́ máa láǹfààní sọ́tún rẹ̀ míì Fúnmi Adélúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Mo gbà á ládùúrà wípé ọjọ́ ajé lónìí ajé òkúkúrú sọ yóò fi lè wá ṣe òwe àáràjẹ jẹun o títí di ìgbà mú ire àtayọ̀ Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.